Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
òbí wọ́n má jẹ̀bi olúwa. Ojú wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òbí ni wọ́n yá. Ilé wa ó parí o. Ẹyọ bá kí ìlú. Ẹni rí ló ní ẹni. Mi ò lè máa wọ́n tí a kí ìlú. Mi ò lè máa wọ́n tí ìyàpọ̀ yó. Àwọn èèyàn mi yẹ o. Abdulganiu lóyìnbó. Orí ẹ̀yà parí. Eré gbogbo ti sábàdé. Àìgbé wá sí ìwọ àràbà ní ọmọ. Akéwé jẹ gbogbo wáyà. Eré gbogbo ti sábàdé. Ẹ̀jí inú. Lọ́dọ̀ kábíyèsí ó ní wáyà. Gbogbo yàbá. Ọlọ́run bá wa pọ́njọ́ lọ. Olórí ọ̀dọ́ kíkakíkà là máa pọ́njọ́. Òde ní dọ́là owó ọ̀pá ọ̀pá ẹgbẹ́. Ó bá mi ká kúndà ní Yusufu. Àbùdá Yusufu ó kí ẹ. Ìwọ náà wà á dàgbà wà á ta lókè bẹ́ẹ̀ ká sọmọ àgbà rere Yusuf nínú ẹ̀ àgọ́ ara ẹ̀ àyàtàkà ojú kúrò lẹ́ẹ̀rí yẹn ojú kúrò ní àbúdá Yusuf ojú kúrò ní Yusuf ìwọ náà wà á dàgbà ojú kúrò ní owó náà fi ṣe ní ayé wà bọ̀ owó jọba àpá ọmọ ló jẹ́ láwọ́ ọ̀kúnlá èèyàn tí ó bá ṣọmọ kò lè ṣàgbà yóò bá fún wọn tí ó pọ̀ Yusufu èèyàn tí ó bá ṣọmọ kò lè ṣàgbà òní kú ní kò máa tájú dání yẹn kò máa tájú dání yẹn àbúdá Yusufu ilé wa mọ̀ ọ́ kíyà ó ilé wa kúrà inú ẹ̀ ẹ̀dùn àdúrà ẹ̀ gbà ojú wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣèwọ́jú ni ojú wọn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣèwọ́jú ni. lórí kò ọmọ kékeré ní lárí wọ́n lè sọ wọ́n lọ wọ́n ti ẹ̀ ní ìyẹn. Marina, ọmọ kẹwàá ní ọtí ló táwọ́táwọ́, aláwùbá ní táwọ́táwọ́, èèyàn ní ẹ kò ní bàjẹ́ ọlọ́run ọba, owó náà wọ́n fi ṣe ní ayé, táwọ́ ọlọ́run bá mi fún ẹ, ọba mi, òde ní ìjọba rẹ̀ táwọ́táwọ́, Marina. Èèyàn kẹwàá ní ọtí ìtàlá kí. Bàbá àgbàjù kí wọ́n lábà ṣùgbọ́n àlàbí àgbẹ̀. Báwo? Wọ́n bá fẹ́ kọ́kọ́ sílẹ̀, wọ́n bá fẹ́ nílé lórí o. Àwọn ìyá ni wọ́n sùn lé àgbẹ̀ àgbẹ̀. Báyìí nà, ìpátá bá gbá ẹ̀ ẹ̀yẹ burúkú. Ẹyẹ mi lọ fi sùn wá sí omi sọ. Yóò bá ṣe ìbàjẹ́ nígbà yìí. Ẹ̀kọ́ kàdé ìwúlò yìí.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.